ìṣọ̀kan òmìnira ní ẹ jẹ́ ká máa lépa tẹ̀síwájú ọ̀pọ̀ ire àtòhun tó dára. Ọmọ Oòduà dìde, bọ́ sípò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Yorùbá Nation, no going back. Mo kí gbogbo ẹ̀yin èèyàn mi lálẹ́ yìí. Mo kí wa pé ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́. Mo kí gbogbo wa gẹ́gẹ́ bí ojú ọjọ́ bá ṣe rí níbikíbi tí gbogbo wa gbé wà. Mo kí wa lọ́kùnrin, lóbìnrin, lọ́mọdé àti ní àgbàlagbà. Gbogbo àwa ọmọ Yorùbá àtàtà, àwa ọmọ ọkọ ilẹ̀ Yorùbá, àwa tí a jẹ́ original ọmọ Yorùbá nílẹ̀ yìí àti lókè òkun. Mo kí gbogbo wa pé a kú dédé àsìkò yìí o. A kú bí gbogbo ẹ̀ ṣe ń lọ. Mo kí gbogbo ẹ̀yin èèyàn mi pátápátá. Ẹ̀yin ọ̀gá mi nínú sọ̀rọ̀sọ̀rọ̀, mo kí yín. A kú iṣẹ́ ìlú ní agbára Ọlọ́run alààyè, ojú ò ní tì yín, àní wára wa tì. Mo kí wa pé lórúkọ Jésù, àní ṣe ọ̀rọ̀ sọ o. Lágbára Ọlọ́run Olódùmarè, àní ṣọ̀rọ̀ sọ. Lágbára Ànábì Muhammad sallallahu alaihi wasallam, àní ṣọ̀rọ̀ gbé, àní ṣìsọ. Lágbára Olódùmarè tó dọ́run àwọn ayé, àní ṣìwí. Lágbára Ọlọ́run, àní tẹnugbó bí ọwọ̀ torí sọ̀rọ̀sọ̀rọ̀ ni wá. Àbẹ́ẹ̀ rí nǹkan, Ọlọ́run fi àjùlọ hàn gbogbo wa, àti Mùsùlùmí ni, àti Kìrìsìtẹ́nì ni, àti oníṣẹ̀ṣe. Ọlọ́run jẹ́ kó yé wa wípé a ò gbọdọ̀ bára wa jà lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Àbẹ́ẹ̀ rí, wọ́n mú àwẹ̀ Mùsùlùmí lọ́ndì 1 nígbà tó di ọjọ́ kẹrin bí ọjọ́ karùn-ún, wọ́n mú àwẹ̀ Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí àti Kìrìsìtẹ́nì gbogbo wa wá jọ wà nínú àwẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo náà. Ọlọ́run jẹ́ kó yé wa wípé ìkan ṣoṣo ni wá. Àwa ẹ̀dá tá a wà ń bẹ̀ gangan lájóyè bàsìjẹ́ là ń dá controversy sílẹ̀ láàrin ẹ̀sìn. Kò sí ìjà láàrin ẹ̀sìn kankan. Ọlọ́run tó ṣẹ̀dá gbogbo ẹ̀sìn ilé ayé, ó mọ̀ wípé ó dáa ló ṣe ṣẹ̀dá ẹ̀. Ṣùgbọ́n ìjà èmi ni mo jù, ìwọ ló jù mí, òun ló ń da gbogbo wa láàmú. Kò dẹ̀ sí nǹkan méjì torí àti jẹ kálukú náà ni. Ọlọ́run á dẹ̀ bá wa ṣe, Ọlọ́run á gbà wá ń bẹ̀. Ṣùgbọ́n ní gbogbo ìgbà báyìí Ọlọ́run ló ń fi àpẹẹrẹ sí, ló ń fi àmì sí pé ká lè mọ̀ wípé ìkan ṣoṣo ni Ọlọ́run tí à ń sìn. Kò pé méjì. Lágbára Ọlọ́run, Ọlọ́run á dúró tì wá. Gbogbo wa nínú iṣẹ́ ìsìn wa, àwa Mùsùlùmí ni, àwa Kìrìsìtẹ́nì ni, àwa oníṣẹ̀ṣe ni. Lágbára Ọlọ́run, a ní sin àsìnù. Kò sọ́nà tó ní kálukú gbàgbọ́ sí tó pé Ọlọ́run ẹ̀tọ́ Ọlọ́run ò dá lóhùn. Bá ṣe ń sọ tó yìí náà, bí olóòṣà bá dé ìdí òòṣà tó bá pè bó ṣe yẹ kó pè, á dá lóhùn. Bí Kìrìsìtẹ́nì bá dé ṣọ́ọ̀ṣì tó bá forí balẹ̀ fọ́ Ọlọ́run ẹ̀ tó pè bó ṣe yẹ kó pè, á dá lóhùn. Bí àwọn Mùsùlùmí náà bá dẹ̀ débẹ̀, tí wọ́n bá pe Ọlọ́run wọn bó ṣe yẹ kó pè, á dáhùn. Àwọn kan tí ẹ̀ wà tí wọ́n ti ẹ̀ ṣe kankan tí wọ́n ò gbàgbọ́ nínú pé bóyá ẹ̀sìn wà. Wọn ò gbàgbọ́ nínú Kìrìsìtẹ́nì, wọn ò gbàgbọ́ nínú Mùsùlùmí, wọn ò gbàgbọ́ nínú oníṣẹ̀ṣe. Wọ́n dẹ̀ wà fẹ́lẹ́dàá wọn. Ọlọ́run dẹ̀ tún dá wọn lóhùn. Àbí kí la tún fẹ́? Ọlọ́run á gbọ́ tiwa. Àdúrà wa á gbà, ojú ò ní tì wá. Mo kí gbogbo wa. Bàbá mi, bàbá Bánjí Akíntóyè, mo kí yín. Ẹ kú ìlú yìí. Ẹ dẹ̀ kú iṣẹ́ ìlú. Lágbára Ọlọ́run, apá ò ní kún yín, agara burúkú ò ní dá yín, àní wá yín tì. Ẹ dẹ̀ kú àmúmọ́ra ọjọ́, ẹ kú ìnáwó ọjọ́. Lágbára Ọlọ́run, ẹ̀mí yín á gùn fún wa. Ọdún á jí sọ́dún gbére. Ọlọ́run ò ní ṣe ní tẹ̀lé ń tẹ̀lé. Mo dẹ̀ kí gbogbo wa náà pátá náà. Bàbá wa olóyè Sunday Adéyẹmọ, Ìgbòho Òòṣà, Àdìsá Àdè, mo kí yín. Ẹ̀yin náà kú iṣẹ́ ìlú. Ẹ kú àdúrótì bàbá. Ẹ kú afárá ti bàbá torí ẹ jẹ́ kó jẹ́ bàbá nìkan. Ẹ dẹ̀ tẹ̀lé wọn dé ìlú Adó Èkìtì. Kódà ọ̀gá ni yín o. Ẹ ṣé àdúpẹ́. Lágbára Ọlọ́run, gbogbo wa la máa gbẹ̀yìn gbogbo àwọn arúgbó wa tó kù. Àwa náà ò ní kú ní rèwerèwe. Màmá wa náà tí wọ́n wá lọ nìyẹn. Ọlọ́run á fi wọ́n síbi ìsinmi tó dáa. Lágbára Ọlọ́run, Ọlọ́run á fún wọn ní ààyè tó dáa
ní ilé ológo. Lágbára Ọlọ́run, nǹkan ò ní ṣe àwọn ọmọ wọn, kò dẹ̀ ní ṣe gbogbo àwa ọmọ tán fẹnu bí náà, torí ọmọ àfarabí, ọmọ àfẹnubí. Lágbára Ọlọ́run, nǹkan ò ní ṣe gbogbo wa. Lágbára Ọlọ́run, ilẹ̀ Yorùbá tí gbogbo wa wá ń lépa ẹ̀, Ọlọ́run á gbà fún wa láyọ̀ àti àlàáfíà. Láyọ̀ àti àlàáfíà Ọlọ́run á fi lé wa lọ́wọ́. Láìpẹ́ láì jìnnà ojú ò ní tì wá. Mo kí gbogbo àwa tá a wá dìde pátá, tá a lọ sí Adó Èkìtì, tá a lọ yẹ́ bàbá wa sí, tá a lọ láti lọ ṣe àṣẹ̀yìndè fún màmá wa tí wọ́n relé ogbó. Mo kí gbogbo wa pé a kú àdúrótì, à gbẹ̀yìn arúgbó wa, ọmọ orí á wá gbẹ̀yìn àwa náà. Lágbára Ọlọ́run, ní gbogbo ìgbà àti àsìkò tá a bá nílò ìrànlọ́wọ́ ènìyàn, Ọlọ́run á dìde fún wa. Ààrẹ ni rí dìde dúró tì wá. Lágbára Ọlọ́run, Ọlọ́run ò ní ṣe gbogbo wa láwa nìkan. Lágbára Ọlọ́run Elédùmarè. Mo kí gbogbo wa pé a kú àdúrótì, a kú iṣẹ́ ìlú. Gbogbo ẹ̀yin èèyàn kankan tí Ọlọ́run dẹ̀ ràn lọ́wọ́, tẹ́ ẹ ràn wá lọ́wọ́, tẹ́ ẹ jẹ́ kó ṣe é ṣe fún wa. Tí ẹ dúró ti bàbá, tẹ́ ẹ dúró ti gbogbo ọmọ Yorùbá lórí wípé kí ìnáwó yẹn kó lè rọrùn fún gbogbo wa láti ṣe. Iná ò ní tọ́wọ́ yín o. Ẹ ní tọrọ jẹ, bẹ́ẹ̀ lẹ ní tọrọ mu, ẹ ní tọrọ ná. Ní agbára Ọlọ́run, ọwọ́ yín ò ní kàn sálẹ̀ àpò. Ọlọ́run á bá mi dúró ti gbogbo yín. Gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ẹ dẹ̀ raṣọ fáwọn èèyàn gbogbo tẹ́ ẹ ní kò yẹ kán má ní, kó dàbí tí ẹ jọ́pá méjì méjì ẹ lọ pín fún wọn. Ní agbára Ọlọ́run, Ọlọ́run ò ní ṣẹ̀yìn náà lẹ́yìn nìkan. Lágbára Ọlọ́run, Ọlọ́run á fa aṣọ ayọ̀, á fi ro yín. Aṣọ àpọ́nlé yín ò wà ní fàya. Mo kí gbogbo wa pátápátá. Ẹ má bínú, ẹ kú ọjọ́ méjì mẹ́ta. Gbogbo ẹ̀yin èèyàn mi, mo kí gbogbo wa pé a kú ọjọ́ méjì mẹ́ta. Lágbára Ọlọ́run, Ọlọ́run á dúró tì wá o. Ojú ò ní tì wá. Kí la fẹ́ bára wa sọ láṣàlẹ̀ yìí àti ẹ̀fẹ̀ kọ́rí ètò ẹlẹ́yìí? Mi ò fẹ́ kó pẹ́ púpọ̀ rárá torí wípé mo fẹ́ ṣe níwọ̀nba náà ni. Ni wípé ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá, torí mo gbàgbọ́ wípé ó di dandan bí wọ́n fẹ́, bí wọ́n kọ̀, Yorùbá nation máa wá sí ìmúṣẹ. Bí wọ́n fẹ́, bí wọ́n kọ̀, Yorùbá nation máa wá sí ìmúṣẹ ní agbára Ọlọ́run. Àwọn èèyàn yìí dúró ní dúró wípé ó kù bí tá a fẹ́ gbà, ṣùgbọ́n mo mọ̀ pé Ọlọ́run tó wá gbà, Elédùmarè tó wá gbà. Agbára Ọlọ́run, ó tó wá gbà tí ò ní ní wá lára. Ọlọ́run á gbà, Ọlọ́run á gbà wá lọ́wọ́ àwọn alágbára tó ń fagbára yọ ọmọ Ọlọ́run lẹ́nu. Kí nìdí ẹ̀ sì túmọ̀ ní wípé ṣé ẹ mọ̀ wípé ẹni tó bá máa jẹ ogún kógún, ìtọ̀kítọ̀, òun ni wọ́n máa ń pa. Ó yà mí lẹ́nu nígbà tí mò ń gbọ́ àwọn ọ̀tàn burúkú kan tí àáfàá wa kan ń pa. À ń gèkuru kó tán. Ẹ tún gbọ̀nwọ́ ẹ̀ báyìí, ẹ̀ ń gbọ̀nwọ́ ẹ̀ sáwo. Bí àṣà bàbá mi kan á ní bàbá pé ká gèkuru ọ̀ràn kò tán lábọ́. Àwọn òpònú ènìyàn tún máa gbọ̀nwọ́ rẹ̀ sáwo. Tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. À ń kì í, à ń sà, ẹ̀yin wèrè lẹ́ẹ̀mẹni tó kú. Kí ló dé? Kí ni ìṣòro ayé yín pẹ̀lú tàn burúkú tẹ̀ ń pa káàkiri? Ṣùgbọ́n mi ò lè bá yín wí. Gbogbo ẹ̀dá tó bá máa jẹ ogún kógún báyìí, ìtànkítàn tí ò tọ́ sí báyìí ló máa pa lójoojúmọ́. Kí nìdí tí mo fi ń sọ ọ̀rọ̀ yìí? Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jẹ́ ká lọ múra. Ṣé ẹ rí àwọn àdàmọ̀dì Yorùbá, àwọn ọmọ àlè tí wọ́n àtọ̀ màálù tí wọ́n fi bí? Wọ́n ti ń pa àwọn ọ̀tàn kan tí ò yẹ kó rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n tí àwa náà bá wá lọ dúró ní dúró pé wọ́n kàn ń sọ tẹnu wọn ni. Ẹ jọ̀ọ́, ẹ má jẹ́ ká gbàgbé pé àwọn ará bí yìí ní mission. Nínú ara mission wọn dẹ̀ ní nǹkan tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́. Ìwà ìkà tí wọ́n ń hù lọ́wọ́lọ́wọ́. Ìwà ìbàjẹ́ tí wọ́n ń hù lọ́wọ́lọ́wọ́. Ìwà ta ló máa mú mi? Ìwà kò sẹ́ni tó fẹ́ yẹ̀ mí lọ́wọ́ wò tí wọ́n ń hù lọ́wọ́lọ́wọ́. Ṣé ẹ mọ̀ wípé bí ajá bá lẹ́ni lẹ́yìn, àwọn bàbá ní á pọ̀ bọ̀, á tún pòdù ọ̀yà pàápàá tó bá lẹ́ni lẹ́yìn. Sọ̀rọ̀ mi yẹn yé yín? Nítorí wípé àwọn ará bí rẹ̀ ni fọwọ́ sọ̀yà fún wọn. Wọ́n rẹ́ni dúró tì wọ́n. Ká tiẹ̀ tó lọ bẹ̀ yẹn. Nínú
mo gbọ́ ọ̀rọ̀ kan bí ọ̀sẹ̀ méjì ń sìn, ó yà mí lẹ́nu púpọ̀. Ní ìgbà tí Fúlàní bá wọnú oko tó lọ bá àwọn èèyàn tó lọ ká olóko mọ́ko, tí wọ́n ń ṣá wọn níṣàkúṣà, tí wọ́n ń pa wọ́n nípakúpa. Tán wá lọ bá ẹnìkan lóko tiẹ̀ tó wá dìjà, ẹ má kẹ́ran jẹ kómi, tó dèṣù tó di rántó, tí wọ́n yàdá tì. Táyìn ìwà wò pé kí ni mo lè fi defend ara mi, tó dúró tóun náà bẹ̀rẹ̀ ìjà pẹ̀lú wọn tán jọ jà, tọwọ́ tiẹ̀ tọ́lọ́run wá pé kọ́wọ́ tiẹ̀ ju tẹni yẹn lọ, tí Fúlàní yẹn wá kú. Ṣùgbọ́n wá yà mí lẹ́nu pé mo gbọ́ wípé adájọ́ òpònú kan dá ẹjọ́ yẹn wípé kí wọ́n lọ yẹgi pa ẹni yẹn. Ẹ jọ̀ọ́ ṣé ní ìsìn ojú wọn ò fọ́, etí wọn ò di nígbà tí àwọn Fúlàní lọ káwọn ẹni ẹlẹ́ni mọ́nú ilé tán ń lọ ṣá wọn níṣàkúṣà tán ń pa wọ́n nípakúpa. Wọn ò sọ fẹ́ ní ìgbọ́ nǹkan kan pé gọ́ọ̀mẹ̀ntì sọ nǹkan kan pa ẹ̀ láti ọjọ́ tọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ bí wọ́n ṣe dé lóru yẹn, káwọn ọmọ Yorùbá yẹn náà tètè tají, kí wọ́n gbógun tì wọ́n, kán pa wọ́n, ẹ̀ tún ní kán lọ pa àwọn ẹni ẹlẹ́ni. Ẹ jọ̀ọ́ ṣé bá a ṣe fẹ́ máa bá lọ lórílẹ̀‐èdè Nàìjíríà náà rèé? Ṣé orílẹ̀‐èdè tó yẹ kí ènìyàn gidi gbé òun la wà yìí ṣá? Orílẹ̀‐èdè tí ò sí òfin, òfin wà ṣùgbọ́n wọn ò lo òfin bó ṣe yẹ kí wọ́n lò ó. Ẹ̀yin lẹ ní ènìyàn kan ò gbọdọ̀ pa ẹnìkan, ṣùgbọ́n àwọn kan dẹ̀ wá dìde, wọ́n dẹ̀ ń pa àwọn èèyàn kan, ẹ rí nǹkan kan ṣe sí i. Tí Fúlàní bá wọnú oko tó bá pààyàn, tó ba gbogbo nǹkan èèyàn jẹ́, tán bá dé police station, lẹ́yìn pé wọ́n máa ní wọ́n fẹ́ fẹ́ nìyẹn ní token money, ẹ lè mọ ibi tọ́rọ̀ yẹn máa wọlé sí mọ́. Ṣùgbọ́n tó bá jọ́mọ Yorùbá ló dìde ló fìyà jẹ Fúlàní, wọ́n máa dìde lẹ́sẹ̀kẹsẹ̀, wọ́n máa bẹ̀rẹ̀ sí fìyà jẹ ẹni yẹn. Ẹ ti ẹ̀ rí ibi tó lóko tún wà tí wọ́n yàn jẹ tán, tó tún jẹ́ pé wọ́n tún ki olóko yẹn mọ́lẹ̀ lórí ẹ̀tọ́ ẹ̀, wọ́n tún tì mọ́lé. Ẹ jọ̀ọ́ ṣé bá ṣe fẹ́ máa bá a lọ náà rèé ṣá? Wọ́n wá dìde báyìí ní ìsìn, àwọn alákatakítí òpònú awífun mẹ́rẹ̀ afọ́fun gbému, wọ́n wá ń pa àwọn ọ̀tàn tí ò mú ọpọlọ dání. Bóyá bọ́n tiẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn bóyá orí wọn ò pé ní, torí ọ̀rọ̀ yẹn ò yé èmi. Mo wá fẹ́ kí gbogbo wa mo fẹ́ ká jọ sọ̀rọ̀ lórí ẹ̀. Ohun tó bá ń ṣẹlẹ̀, ẹ bá mi ẹ̀yin gan gbogbo èròǹgbà yín nígbà tẹ́ ẹ bá wo program yìí tán, ẹ fi sínú comment section. Ká jọ fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ lórí ẹ̀. Torí nígbà tí wọ́n jókòó tí wọ́n ń pa àwọn ọ̀tàn tí ò sí nílé, wọ́n ready láti wí pé by fire by force, Ìlọrin àwọn làwọn ní. Ìwó náà ní ìsìn Mọ́fítì àti Olúwo tí ń fi Ìwó náà tọrọ fún wọn, torí wọ́n ti ń pàtàn pé Ìwó náà Fúlàní ló ní. Mọ́fítì náà àkótọ́ bánu, ó ń sọ̀rọ̀ játíjátí bí ẹni tọ́pọlọ ẹ̀ ti yí mẹ́rẹ̀. Ṣùgbọ́n ìyẹn àbọ̀ àbáṣì lọ̀rọ̀ ẹ̀. Ọ̀rọ̀ tí mo gbọ́ náà mo fẹ́ kí gbogbo wa ká jọ fetí gbọ́, ká jọ fetí gbéyàwó ọ̀rọ̀, ká wá wo ibi tó bọ́ sí lára gbogbo wa. Kí gbogbo wa jọ gbọ́. Mo fẹ́ ká jọ gbọ́. Mo fẹ́ ká jọ gbọ́ ọ̀rọ̀ yẹn, ká jọ yànnàná ẹ̀. Ẹ jẹ́ á yá o, ẹ jẹ́ á lọ o, tó bá yá tó bá lọ, kí ló lè dá dúró sí iṣẹ́ ayé ẹ̀. Àwọn kan tí wọ́n ń gbé Ṣé ẹ gbọ́ nǹkan tí bàbá yẹn sọ? Ó ní à ń sọ pé ẹ jẹ́ á yá o, ẹ jẹ́ á lọ o. Ó ní tá a bá lọ, tá a bá dá dúró náà, ó ní kí la lè dá dúró ṣe. Bí ọpọlọ dúdú, ọpọlọ kúkú ẹ̀ bó ṣe sọ̀rọ̀ yẹn. Ṣé ẹ mọ̀ pé ọ̀tọ̀ ni kéèyàn ní làákàyè, ọ̀tọ̀ ni kéèyàn mọ béèyàn ṣe ń rorí, béèyàn ṣe ń ronú láti fi gbé ọ̀rọ̀ jáde. Bí ọpọlọ wọn ṣe rí gẹ́gẹ́ bí àgbàlagbà, ọpọlọ ẹja ló wà lórí wọn. Ẹ máa gbọ́ o. Mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ dáadáa, kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ yẹn dáadáa. Ìlọrin, ilẹ̀ Yorùbá, níbo ni Ìlọrin ṣe jẹ́lẹ̀ Yorùbá? Ṣé ẹ ń gbọ́? Àáfàá, ilẹ̀ Yorùbá ni Ìlọrin o. Ẹ jọ̀ọ́, nítorí pé àwọn Yorùbá ni wọ́n.
ó ní amúkáwí tán ní wọ́n sọ wípé ilẹ̀ Yorùbá ní Ìlọrin. Ó ní níbo, ó ń bi wá léèrè. Ṣùgbọ́n inú mi dùn pé bàbá wa ọlọ́pọlọ pípé kan wà ńbẹ̀, wọ́n fún wọn lésì. Ó ní níbo, wọ́n sọ pé amúkáwí tán wọ́n ní ilẹ̀ Yorùbá ní Ìlọrin. Ó wá ń bi wá léèrè pé níbo ni ilẹ̀ Yorùbá ti bá jẹ́ ìlú Ìlọrin. Bàbá wa ń fún un lésì, ẹ máa gbọ́. Àwọn Yorùbá ni wọ́n tẹ ibẹ̀ dó. Ọkùnrin jagunjagun Ọ̀yọ́ kan tí wọ́n ń pè ní Ládirin ló tẹ ìlú náà dó nítorí pé níbẹ̀ òkúta ńlá kan wà tó ti máa ń lọ idà àti àdá rẹ̀. Àwọn jagunjagun ẹgbẹ́ rẹ̀ àtàwọn ọmọ ogun rẹ̀ a sì máa dúró níbẹ̀ láti lọ àdá àti irin ìjà tiwọn náà. Ibi tí wọ́n ti ń lọ irin yìí ni wọ́n ń pè ní Ìlọrin. Nígbà tí ààyè wà níbẹ̀ dáadáa, Ládirin pa àgọ́ síbẹ̀. Àwọn ẹlẹgbẹ́ rẹ̀ sì ń dúró tì í níbẹ̀. Àgọ́ kékeré ọjọ́ náà ló sì padà di ìlú Ìlọrin. Bí àáfàá bá ní ìtumọ̀ orúkọ Ìlọrin míì tó jẹ́ ti èdè Fúlàní, kàn jẹ́ ká gbọ́. Tó bá ṣàjẹ́ Fúlàní lórí ìlú, wọ́n á sọ ibẹ̀ lórúkọ tiwọn. Kí lorúkọ tí Fúlàní fún Ìlọrin o? Àmọ́ náà kọ́ ti kì í ṣe ilẹ̀ Aláàfin. A lè wá Ìlọrin nítorí tó súnmọ́ ìtòsí ilẹ̀ Yorùbá kẹ́yìn kí kálukú máa sọ Yorùbá. Ṣé ẹ ń gbọ́? Ó ní kì í ṣe ilẹ̀ Aláàfin ní Ìlọrin. Ṣé ẹ ń gbọ́ òpònú ayífúnmẹ́rẹ̀? Ṣé ẹ ń gbọ́? Ṣé ẹ wá ń gbọ́ àwọn dìndìnrín àwọn ọmọ àlè ẹgbẹ́ ẹ̀ bí wọ́n ṣe ń hèlè ẹ̀ lórí ìtàn irọ́ àrònúsọ àròrísọ ọ̀rọ̀ tó ń sọ. Ẹ máa gbọ́ o. Sọ Yorùbá àmọ́ kì í ṣe ilẹ̀ Yorùbá, kò sínú ilẹ̀ Aláàfin. Ìyẹn Ìlọrin o. Àṣìṣe àti àṣìsọ ọ̀rọ̀ pátá ni ilé ìyá àfà. Ó kò ṣe ìwádìí ìtàn ni. Àṣìṣe tó wà níbẹ̀ ni pé níṣe ló rò pé ibi tí wọ́n ń pè ní Ọ̀yọ́ báyìí ni Ọ̀yọ́ Aláàfin tí wọ́n ń wí. Rárá o. Ọkùnrin yìí ò mọ ìtàn Ọ̀yọ́ ilé tí wọ́n ń pè ní Ọ̀yọ́ Kàtúngà. Ọ̀yọ́ Kàtúngà ni wọ́n ń pè Ọ̀yọ́. Níbẹ̀ ni wọ́n wà láti bí ọdún 1000 AD. Ìyẹn bí ẹgbẹ̀rún kan ọdún sẹ́yìn títí di bí ọdún 1839 láyé Aláàfin Àtìbà nígbà tí ogun lé wọn níbẹ̀ wá sí Ọ̀yọ́ tuntun tí wọ́n wà yìí. Ọ̀yọ́ ilé yìí ló pààlà pẹ̀lú àwọn Nupe ní ìpínlẹ̀ Niger báyìí. Ọ̀yọ́ ilé yìí ló fẹ̀yìntì odò Ọya tí wọ́n ń pè ní River Niger. Èyí túmọ̀ sí pé bí èèyàn bá ń ti ilẹ̀ Haúsá bọ̀, Ọ̀yọ́ ni yóò kọ́kọ́ kàn tí yóò dé ibi tó ń jẹ́ Jẹ́bà lónìí tí yóò kọjá àwọn ìlú bíi Ṣàárẹ̀ kó tó wá gúnlẹ̀ sí Ìlọrin. Ohun tó fà á nìyí tó fi jẹ́ láti River Niger títí tó fi dé Dahomey ní Kútọ̀nù báyìí àwọn ìlú tó wà lábẹ́ Aláàfin ni. Ṣé ìlú Aláàfin? Bẹ́ẹ̀ni, ìlú Aláàfin. Kì í ṣe ilẹ̀ Aláàfin. Ṣé à ń gbọ́ ọmọ àlè Ṣàárẹ̀ àbí bàbá yẹlẹyẹlẹ bí àṣà àwọn abájọ táwọn bàbá wa máa ń pòwe yẹn ń gbà yẹn látijọ́. Wọ́n á ní ọmọ àlè Ṣàárẹ̀ àbí bàbá yẹlẹyẹlẹ. Ṣé ẹ ń gbọ́? A lè wá Ìlọrin nítorí tó súnmọ́ ìtòsí ilẹ̀ Yorùbá kẹ́yìn kí kálukú máa sọ Yorùbá. Àmọ́ kì í ṣe ilẹ̀ Yorùbá, kò sínú ilẹ̀ Aláàfin. Àwọn ilẹ̀ k'Aláàfin gba ìṣákọ́lẹ̀ gbogbo wọn lórúkọ níjọ́ tó pé 200 èyí tó lé lórí ẹ̀ ní 100 èjìlélórúgba ọ̀tàlélórúgba. Kò sí irú irọ́ tó burú ju eléyìí lọ. Kò sí ibì kankan ní ilẹ̀ Yorùbá tí wọ́n ń pè ní orúkọ tí àáfàá yìí dá. Àhesọ tí àáfàá ń sọ níbí ní ọ̀rọ̀ tí àwọn bàbá wa ń wí pé 100 òrìṣà ló wà nílẹ̀ Yorùbá. Ohun tí àáfàá gbọ́ tó fi ń júwe ohun tí kò mọ̀ rárá rèé. 100 ìlú wo ló ń jẹ́ bẹ́ẹ̀? Apá ibo ló wà? Àfikún júwe fún wa. Ẹ̀rìnlélógba iṣẹ́ ẹ̀rìnlé. Ẹ̀rìnlénígba kọ́ ẹ̀jọ̀lénígba ni. Ó kò mọ̀ pé orúkọ àwọn èèyàn náà ni Ẹ̀rìnmọ̀jé ọmọ Sàájà, Ẹlẹ́rìnmọ̀sà ọmọ Ewé Ládọ́gba, àti pé bí Ẹ̀rìnlé ti wà ní Ẹ̀rìn Ọ̀ṣun wà, tí Ẹ̀rìn Ìjẹ̀ṣà wà, tí Ẹ̀rìnmọ́ wà, ìrọ́kan náà ni gbogbo wọn. Gbogbo wọn ni wọ́n san ìṣákọ́lẹ̀ f'Aláàfin. Ìlọrin ò sí ń bẹ̀. Bẹ́ẹ̀ ni
Aláàfin kò lè gba ìṣákọ́lẹ̀ nílọrin nígbà tó jẹ́ ọmọ Ọ̀yọ́ ni gbogbo àwọn tí wọ́n sì wà níbẹ̀ ọmọ Ọ̀yọ́ ni wọ́n. Aláàfin yóò wá ṣe máa gba ìṣákọ́lẹ̀ lọ́wọ́ ara ẹ̀. Ilẹ̀ Ìlọrin yóò sí bẹ̀ sọ ilẹ̀ Ìlọrin yìí ṣe ilẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá ni nítorí lẹ́yìn tí Ládìrín tẹ ìlú náà dó níbi 1600 òun jẹ baálẹ̀ ibẹ̀ títí lẹ́yìn tó kú ọmọ ẹ̀ tó ń jẹ́ Pàṣínjẹ lẹ́yìn náà ni Alùgbín tún jẹ ìyẹn ọmọ Pàṣín kí wọ́n tó bí Àfọ̀njá rárá. Ohun tó mú Àfọ̀njá gbajúmọ̀ ju àwọn bàbá ẹ̀ ni pé òun jẹ́ jagunjagun ńlá ó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò fún gbogbo ilẹ̀ Yorùbá tó sì bá Aláàfin Àwùlẹ̀jà. Ní gbogbo àsìkò yìí kò sí Fúlàní ẹyẹ kan báyìí nílùú Ìlọrin. Geographical kìíní tó location tó bá pín wa sí under River Niger kò mí ní pé tó gbogbo nǹkan tó wà nílẹ̀ River Niger láti River Niger jẹ́lẹ̀ Yorùbá ó jẹ́lẹ̀ Oòduà. Rárá kì í ṣe geographical location ló pín Ìlọrin mọ́ ilẹ̀ Yorùbá. Láti ọjọ́ tí wọ́n ti dá Ìlọrin sílẹ̀ ló ti jẹ́ abúlé Ọ̀yọ́ nítorí àwọn ará Ọ̀yọ́ ló dá a sílẹ̀. Ẹ sọ fún àfáà yìí kó wo àwọn ìlú tó yí Ìlọrin ká. Bí wọ́n bá kọjú síwájú Ògbómọ̀ṣọ́ ni wọ́n ń lọ. Bí wọ́n bá rìn sósì ọ̀nà Ọ̀gànmọ́ Àjàṣẹ́ Ìpó títí wọ Èkìtì ni wọ́n ń lọ. Bí wọ́n bá rìn sẹ́yìn Sàárẹ́ Jẹ́bà àti Ọ̀yọ́ Ilé ni wọ́n ń lọ. Bí wọ́n sì rìn gba ọwọ́ ọ̀tún Ṣákí àti àwọn ìlú tó wà lágbègbè náà ni wọ́n á já sí. Ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ àfáà pé báwo ni Fúlàní ṣe wá fògìjà láti Sókótó tí wọ́n fò gbogbo ilẹ̀ Yorùbá yìí dá àti ilẹ̀ Tápà tí wọ́n wá já sí Ìlọrin o. Gbogbo ilẹ̀ Yorùbá tó wá sí Ìlọrin tó tẹ̀lé ṣé wàá Álímì wá. Bí Ajíkòbí tó tẹ̀lé ṣé wàá Álímì wá láti Ṣẹ́yìn. Ó tiẹ̀ dáa tí ọkùnrin yìí mọ̀ pé ẹsẹ̀ ni Ṣéhù Álímì fi rìn dé Ìlọrin kì í ṣe orí. Yẹn pé àlejò ni nílùú Ìlọrin. Nígbà tí Álímì dé Ìlọrin ṣé bí àwọn kan ló bá níbẹ̀. Àwọn kan ni wọ́n fún un ní ilẹ̀ pé níbí yìí ni kó máa gbé. Tàbí wọn kò sọ ìtàn fún àáfàá pé Gàá ní Kwọ́ ni Álímì wà kí Àfọ̀njá tó mú wá sáàrin ìlú Ìlọrin ni. Àti pé Álímù Fúlàní tí àáfàá ń sọ yìí gbogbo Fúlàní pátá tí wọ́n wà ní Nàìjíríà ọdún 1804 ni Usman Dan Fodio kó wọn dé sí Sókótó. Báwo wá ni ẹni tí bàbá wọn àgbà kó dé Sókótó ní 1804 yóò ṣe di ọ̀gá lórí ẹni tó ti jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò lé gbogbo Yorùbá lórí láti bí ọdún 1789 nígbà tí Álímì kò tí mọ̀ pé àwọn ń bọ̀ nílẹ̀ Yorùbá rárá. Àwa yìí àwọn ìpìlẹ̀ tí wọ́n gbá bàdà wa gbogbo wọn lọ́la Ọ̀yọ́ náà ti wá. Ó mà ṣe o kí irú ọ̀rọ̀ báyìí jáde lẹ́nu àáfàá àti olùkọ́ni kì í ṣe ohun tó dára rárá. Báwo lèèyàn yóò ṣe fọwọ́ sí ìwé bàbá yìí? Nítorí kíni? Ṣé nítorí oúnjẹ ayé yìí àbí nítorí ká lè jẹ́ èèyàn náà ni? Àbí kíni? Ilé Ṣéhù Álímì làwọn tẹ̀lé wá. Àtòkò wọn kàn padà lọ pé wọ́n ní ọba aládé ó wù wá ó tẹ́ wa lọ́rùn. Ṣé ń gbọ́rọ̀ òkòlù tí bàbá yìí sọ? Máa ṣe àwọn ọmọ àlè àárín wa yìí Ọlọ́run á máa bá wa mú wọn so. Ó ní àwọn bàbá àwọn wọ́n tẹ̀lé Ṣéhù Álímì wá sí Ìlọrin. Mẹ́wàá ọmọ Yorùbá lòun gangan tó ń pa ìtàn burúkú ìtàn játijàti jáde lẹ́nu. Ṣé bó ṣe yẹ kó rí nìyẹn? Ẹjọ́ ẹ̀yin èèyàn mi kí ló dé ta la ṣẹ̀? Ta la wa ọmọ Yorùbá ṣẹ̀? Ọlọ́run máa ṣàánú wa máa bá wa méègùn burúkú kúrò lórí wa kó jẹ́ Yorùbá náà ló tún máa tako Yorùbá ẹgbẹ́ ẹ̀. Ọ̀rọ̀ yìí dàbí ẹni pé kò yé mi. Ẹ jẹ́ n tún gbọ́ ná. Àárín yẹn mo fẹ́ tún gbọ́. Sọ bí ó sì ṣe máa tẹ́ wa lọ́rùn lọ́nu nì. Rárá o àáfàá Ọlọ́run kò sí lẹ́yìn alábòsí. Ọlọ́run kò sí lẹ́yìn arẹnijẹ. Bí irọ́ bá lọ fún 100 ọdún ọjọ́ ń bọ̀ tí òtítọ́ yóò lè bá. Òtítọ́ yóò lé àwọn Fúlàní díẹ̀ tó ń fi ọ̀rọ̀ ẹ̀sìn irọ́ àti ẹ̀tàn rí àwọn Yorùbá tó ní ìlú Ìlọrin jẹba. Àfi tó bá jẹ́ gbogbo ohun tí ọkùnrin yìí ń sọ yìí òdodo ẹyọ kan ṣoṣo báyìí wà níbẹ̀ lóko. Kò sódodo kan. Ẹ sọ pé kí àáfàá yìí mú àwọn ìwé tó ti rí ìtàn tó ń sọ ìjáde wá.
Gbogbo eléyìí tí àwa ń sọ yìí ẹ ó rí wọn nínú àwọn ìwé bíi Narratives of Travels and Discoveries of Northern and Central Africa tí Hugh Clapperton kọ ní ọdún 1828, Early Traditions of the Yoruba and the Kings of Yorubas tí Bishop Ajayi Crowther kọ ní 1843, The History of the Yorubas tí Samuel Johnson kọ ní ọdún 1929, The History of Nigeria tí Alan Burns kọ ní 1929, The Origin of the Yoruba tí Saburi bí Òbákú kọ ní 1955, The Northern Tribes of Nigeria with the Report of 1921 Census tí C.K. Meek kọ ní 1971, The Making of Northern Nigeria tí Sir Charles Hall kọ ní 1965, àti àwọn ìwé míì lóríṣiríṣi bẹ́ẹ̀. Ibi tóun bá ti ní sí ẹ kó mú jáde ká gbọ́. Ẹ yé sọ ìtàn tí ẹ ò bá mọ̀ nípa Yorùbá o. Lóòótọ́ ni Ọlọ́run kì í fẹ́ tojú ọ̀lẹ mú alágbára. Ṣùgbọ́n tí alágbára bá ṣe fáàrí, kí ni yóò gbé? Bẹ́ẹ̀ni, kò jù bẹ́ẹ̀ lọ. Ṣé ẹ gbọ́? Ìyẹn ni mo ṣe sọ pé àwọn ọmọ Yorùbá nílò láti múra. Gbogbo ìtàn burúkú, ìtàn jàtijàti táwọn olórí burúkú yìí tí wọ́n ń pa. Ìtàn rádaràda, ìtàn tó lè ba ilé jẹ́, tó lè bọ̀nà jẹ́ tí wọ́n ń pa. Ọ̀rọ̀ wọn sú mi. Èmi ò mọ bí ọmọ Yorùbá ló ń pìtàn burúkú yìí o. Yorùbá ní bàbá yìí gẹ́gẹ́ bí ìtàn tóun náà tó sọ jáde lẹ́nu pé láti Ọ̀yọ́ àwọn bàbá àwọn tẹ̀lé Álímì wá sí Ìlọrin, kò wá wù wọ́n kán padà lọ mọ́. Wọ́n ṣe wá jókòó tì wọ́n lọ́rùn síbẹ̀. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Gbogbo ìtàn jàtijàti tí bàbá yìí ń sọ, ta ló sọ? Níbo ló ti gbọ́? Wọ́n ní téèyàn bá máa jogún kógún, ìtànkítan ni yóò máa pa. Ẹ máa gbọ́. Ẹ má bú ẹ Christian mọ́. Àwọn kọ́, òun kọ́ nìyẹn. Tí mo fẹ́ lò sí nǹkan nìyẹn. Ẹ jọ̀ọ́ ẹ má bínú o. Kí ló kàn yín pẹ̀lú Christmas? Irọ́, òun kọ́. Òun kọ́. Níbo ni mo ṣẹ̀lẹ̀ tí wá rí? Níbo ni mo ṣẹ̀lẹ̀ tí wá rí? Ẹ má bínú o. Mo tún fẹ́ wo ọ̀rọ̀ wèrè tí Múfítì tó sọ jáde lẹ́nu. Ṣé òun leléyìí ṣá? Tí Múfítì sọ jáde lẹ́nu. Wọ́n kì í wẹ́jẹ́ kí èèyàn tó mọ̀. Bó ló tiẹ̀ dé wá wà o? Torí Múfítì náà ó gbẹ́nu gbèkúgbè, ó wíwèkúwè, ó sọ̀sọkúsọ jáde lẹ́nu. Ó ní pẹ́pẹ́sí ilẹ̀ Yorùbá kọ́ ni ìlú Ìwó àti ìlú Ìlọrin. Àáfàá kan tó tẹ̀lé nìkan wá ló ń pìtàn jàtijàti, ló ń pìtàn rédérèdé. Ẹ jẹ́ kí n wò. Ẹ má bínú o. Mo fẹ́ wò bóyá òun lélẹ̀. Ìlú mi tí mo ti wá. Ó ní ní ìlú òun. Nígbà tí àwọn Fúlàní ń bọ̀, àwọn aráàlú orí tẹ̀lé wọn wà láìtàláì. Ṣé ń sọ Yorùbá? Nínú àwọn dé ìlú wa, àwọn tó gbọ́ Yorùbá nù wọn tí wọ́n tẹ̀lé wọn wá láti àṣà. Ó ní ìlú òun tóun ti wá. Ó ní àwọn tán tẹ̀lé Fúlàní wá láti Ìlọrin, ó ló wà nínú wọn tí wọ́n ń sọ Yorùbá jáde lẹ́nu. Àwọn ọmọ àlè àárín wa, àwọn ọmọ tán ti fa àtọ oró bẹ́ṣin wọn. Ṣé ń gbọ́? Ṣé Sókótó, àwọn àmẹ́rin tí wọ́n mú tọ́gbọ́ Yorùbá ń bẹ̀. Àwọn ni wọ́n bá Olúwo sọ̀rọ̀ ní èdè Yorùbá pé aláṣẹ àgbà fún gbogbo àwọn mùsùlùmí ní gbogbo eré ẹ̀. Òun ló ní àwọn tí ń gbógun ibi tí àwọn ẹlẹ́bọ tí ń tẹ̀rọ ọmọ ogun. Ìkan ń bẹ tó súnmọ́ ìlú rẹ̀. Olúwo tàwa àfáàsì ni. Ọwọ́ ni ẹ tó bá ti wà bá ń ti gbógun ó tàdí rìn. Ẹ padà ní mo yọ̀ǹda fún yín. Àbẹ̀yẹ́kọ́ jẹ náà ó sì wọ́n lálejò. Wọ́n ń pè ní ogun Fúlàní. Ṣé ẹ gbọ́ ọ̀rọ̀ tó tẹnu wèrè jáde? Ọ̀rọ̀ wèrè látẹnu wèrè ọlọ́pọlọ dúdú. Ó ní Olúwo àwọn ń sọ fún wọn wípé nígbà táwọn yẹn ní àwọn tí wọ́n ń gbógun ti Ìsìláàmù, ìyẹn ló fi yẹ kẹ́ ẹ mọ̀ pé àfi ká yá a múra. Ohun tó ń bọ̀ yìí, dùgbẹ̀dùgbẹ̀ tó ń fì lókè yìí, àfi ká múra. Ó ní wọ́n ń sọ fún Olúwo
wípé àwọn tí wọ́n ń gbógun ti Islam wà létí ọ̀dọ̀ ẹ̀ pé wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ bí Olúwo wá ní kò sí wàhálà àwọn tó bá ń gbógun ti Islam yẹn ó ní kí wọ́n pa wọ́n ó ní kí wọ́n pa wọ́n ṣùgbọ́n kẹ́ ẹ tó lọ pa wọ́n ẹ kọ́kọ́ jẹun náà ìyẹn ni mo sọ pé ṣe sọ pé kí la ti fẹ́ ṣe tàwọn ọmọ àlè tó wà láàrin wọn ṣùgbọ́n èmi mọ̀ pé lágbára Ọlọ́run máa dúró tì wá gbogbo ohun táwa ń rò pé ó le ó ṣòro kò ṣòro níwájú Ọlọ́run tó dá wa torí Ọlọ́run rí wípé a jà sí nǹkan tí kìí ṣe tiwa ẹ̀tọ́ wa gangan là ń béèrè fún a ò jà sí nǹkan oní nǹkan èmi mọ̀ pé Ọlọ́run máa dúró tì wá àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá máa dúró tì wá ó ní nǹkan ò ní jẹ́ kí nǹkan ìbàjẹ́ àwọn alálẹ̀ wọ́n máa dìde wọ́n máa dúró tì wá gbogbo ẹni tó ń gbógun ti wá pátá máa dìde ìjà tí wọn ìyẹn la ṣe ń sọ fún gbogbo wa ẹ̀yin tẹ́ ẹ bá ṣì ń sùn ẹ jí ẹ má jẹ́ kí rẹ̀wẹ̀sì kò dé bá wa tá a dúró lótìítọ́ àwọn Yorùbá ní tí ìrètí pípẹ́ wọn ló máa ń ṣe ọkàn láàárẹ̀ ṣùgbọ́n ẹ má jẹ́ kó sú ẹ má jẹ́ kó rẹ̀ wá ó pẹ́ tí èèyàn ti ń da obì báyìí tó bá yá ó máa yan tèmi dẹ̀ wàá mọ̀ kókó tí ẹ pẹ̀ mọ́ agbára Ọlọ́run ní ọláàánú oṣù tá a wà yìí tí ààwẹ̀ méjì tó sopọ̀ mọ́ra wọn tá à ń gba ààwẹ̀ ti Islam lọ́wọ́ tá à ń gba ààwẹ̀ Kristẹni lọ́wọ́ gbogbo àdúrà tí gbogbo wa bá ṣe láàrin ìpátá Ọlọ́run máa mú ṣẹ Ọlọ́run máa fọwọ́ agbára yọ wá kúrò láàrin ìjọba tó ń yọ wá lẹ́nu ìṣẹ̀lẹ̀ tó máa lágbára tó máa ṣẹlẹ̀ tó máa mì Nàìjíríà tìtì tó máa gbó jìgìjìgìjìgìjìgìjìgì tó máa wú tìdítìdì tó máa fà ya gbẹrẹgẹdẹ tí Yorùbá nation fi máa jáde láàrin ẹ̀ tó máa dá dúró Ọlọ́run á jẹ́ kó ṣẹlẹ̀ ní kíákíá ní kánkán láìpẹ́ láì jìnnà báwa ṣe fẹ́ nìyẹn tá a dẹ̀ ń sọ fọ́lọ́run ní gbogbo ìgbà Ọlọ́run ṣe fún wa mo wá fi àsìkò yìí sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ Yorùbá àtàtà yín ọmọ ọkọ ilẹ̀ Yorùbá tòótọ́ ẹ dúró gírí lórí ẹsẹ̀ yín Yorùbá nation no surrender no retreat no surrender ni no going back bẹ́ẹ̀ ni ṣé ẹ rí rálì tó ń bọ̀ lọ́nà tí wọ́n ń fún ìpín ẹ̀ láti bí ìjọ́ mélòó yìí tó ń súnmọ́ wa táwa ń súnmọ́ lágbára Ọlọ́run orí gbogbo yín ò ní gbé sógun orí gbogbo wa ò ní bógun lọ lágbára Ọlọ́run gbogbo ẹni tó bá jáde báyìí nítorí pé àwọn Yorùbá jẹ́ kó yé wa wọ́n ní gbogbo ọmọ tí àkàrà bá kó wọnú èkó báyìí ló máa kó jáde gbogbo yín lẹ máa lọ rí lẹ máa bọ̀ rí gbogbo ẹ̀dá tó bá wà nílé náà tó bá ń fàdúrà ràn yín lọ́wọ́ ogun àtẹ̀yìnjà ò ní jẹ́ ẹnikẹ́ni nínú gbogbo wa ẹ jáde lógúnlógún ẹ jáde lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ jáde fún rálì yẹn ẹ jáde fún rálì yẹn ẹ má jẹ́ ká bẹ̀rù kì í ṣe pé a fẹ́ jà a ò jà ṣùgbọ́n a fẹ́ jẹ́ kó yé gbogbo àgbáńlá ayé ohun tó ń dùn wá ohun tá a fẹ́ gbà nítorí gbogbo ẹ̀rín mi lóòótọ́ èmi mọ̀ wípé tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ rálì yẹn ní agbára Ọlọ́run láàrin rálì yẹn ká tó parí ẹ̀ Ọlọ́run máa ṣe ìyanu fún wa Yorùbá nation máa jáde ó máa dá dúró gbogbo àwọn èèyàn tí wọ́n ti ń gbọ́ tán ṣe bí ẹni pé wọn ò gbọ́ wọ́n á dìde wọ́n á bá wa dá sí i ọ̀rọ̀ wa máa lójútùú ẹ má jẹ́ ká tẹ̀dí mọ́lẹ̀ ẹ má jẹ́ ká joyè janujanu lásán gbogbo àwa tá a pera wa ní jagunjagun ẹ jáde lógúnlógún ẹ jáde lọ́gbọ̀nlọ́gbọ̀n gbogbo ẹ̀yin ọ̀dọ́ yìí mo tiẹ̀ kí yín mo yìn yín ọ̀pọ̀lọpọ̀ ló ti ń ẹjọ́ ọ̀gá ẹjọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yóò tẹ́ wọn lọ́rùn bẹ́ẹ̀ ni bí ò ṣe tẹ́ àwa lọ́rùn náà ni ò tẹ́ gbogbo ọmọ ọkọ lọ́rùn gbogbo ẹ̀dá tó bá ti jẹ́ pé ẹ̀jẹ̀ Yorùbá ló ràn nínú iṣan ara ẹ̀ báyìí torí àwa kì í ṣe ẹranko àkè pààyàn pakúpa àwọn ló jẹ̀mí èèyàn jọ wọ́n lójú wọ́n á dédé dí kíyàn mọ́lẹ̀ báyìí wọ́n á gbọ́bẹ̀ lé lọ́rùn wọ́n á yìn báyìí wọ́n á tún máa ṣe àlá wọ́n á yìnbọn fún yàn báyìí wọ́n á máa ṣe Allahu Akbar ẹjọ́ ṣe ìjà ẹ̀sìn náà ni ṣé Ọlọ́run tẹ̀ ń sìn ló ní kẹ́ ẹ máa pààyàn pakúpa àwa ò dé gbọ́ bẹ́ẹ̀ rí ṣùgbọ́n ìtẹ́ ẹ wá gbédé lọ́sàn-án gan yìí torí pé ẹ fẹ́ gbàlù tẹ́lẹ̀ ẹ fẹ́ pàlórun Ọlọ́run ò ní fún yín ṣe agbára Ọlọ́run máa dìde dúró tì wá ó máa dúró tì wá báyìí
bí akọni ẹlẹ́rù ni. Ìdá ọ̀dàlẹ̀ nìkan ṣoṣo ni ò ní mórí bọ́ ńbẹ̀. Ṣùgbọ́n gbogbo ìwọ tó o bá mọ̀ wípé ọmọ Yorùbá ni ẹ́, di ìjà yìí tinútinú tọkàntọkàn. Má dalẹ̀ ilẹ̀ Yorùbá, má joyè agbẹ́yìn bọbọ jẹ́, má jẹ́ kí àwọn èèyàn kan tì ẹ́ torí owó láti pé o fẹ́ bà tọmọ Yorùbá ẹgbẹ́ ẹ jẹ́. Tó o bá sì ń ṣe yẹn, jọ̀ọ́ má jẹ́ kí n tàn ẹ́ jẹ, òun fẹ̀mí ara ẹ ṣeré ni. Bẹ́ẹ̀ ni, ní agbára Ọlọ́run gbogbo wa orí wa ò ní bógun lọ. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, lọ́kùnrin, lóbìnrin, lọ́mọdé àti lágbàlagbà, ẹ jẹ́ ká bọ́ síta lógúnlógún, ká jáde lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ká jẹ́ kó yé wọn pé Yorùbá nation no going back. Àní Yorùbá nation làwa fẹ́. Àwa ò fẹ́ gbogbo rándanràndan tó ń béèrè lọ́wọ́ ara wọn, kò kan àwa. Ṣùgbọ́n Yorùbá nation òun làwa fẹ́. Òun ni kán dẹ̀ fi lé wa lọ́wọ́ kánkán. Ká gba nǹkan wa, ká dá dúró, ká ṣe nǹkan tó wù wá lásìkò tó wù wá. Àwọn wèrè kan ní bá bá dá dúró ebi máa pa àwọn, kí làwọn fẹ́ gbójúlé, mo ní wàhálà lẹ kóra yín sí. Àwọn ìlú kan wà tí ò tiẹ̀ tó, kódà tí wọn ò tó da Ọ̀yọ́ state lásán, tó lè jẹ́ country ni wọ́n ń ṣe ilé ayé wọn, ẹnu wọn kára wọn, wọ́n dẹ̀ nílò ìgbésí ayé wọn bọ́n ṣe fẹ́, tí ò dẹ̀ sí wàhálà, tí ò sí dààmú láàárín wọn, security wọn tight, wọ́n ń jẹ, wọ́n ń mu, bọ́n ṣe fẹ́. Tẹ́yìn bá lè bí apá yín tó ohun tẹ́ ẹ fẹ́ lẹ tọrọ. Ṣùgbọ́n ṣe lèmi gbàgbọ́ wípé tí Yorùbá nation bá dúró, ayé tèmi dẹ̀rọ̀, ayé ìran mi dẹ̀rọ̀, tí mo dẹ̀ gbàgbọ́ pé bó ṣe máa rí nìyẹn. Gbogbo wa pátá báyìí lára máa tù wá, lára máa dẹ̀ wá nílẹ̀ Yorùbá. Tá à ní rí ìnira. Ẹ jẹ́ ká fi ìgbàgbọ́ ṣe. Ẹ jẹ́ kí gbogbo wa dìde. Tó bá tásìkò rally yẹn, tó bá fún pé ẹ má jẹ́ ká bẹ̀rù. Ẹ má jẹ́ ká bẹ̀rù. A ò jà. Kì í ṣe pé a fẹ́ ba nǹkan kan jẹ́. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó kù tí ìjọba ṣe náà àwa la ní. A nídìí láti ba nǹkan kan jẹ́, a nídìí láti bá anybody jà. Ṣùgbọ́n ẹ jẹ́ ká jáde lógúnlógún lọ́gbọ̀lọ́gbọ̀, ká pariwo síta ohun tá a fẹ́. Tẹ́nìkan bá dẹ̀ ready pé òun fẹ́ bá wa jà, kò sí wàhálà. Ọlọ́run ò bínú sí pé ká defend ara wa. A lè defend ara wa, ìyẹn ò sí inú bàbàrà. Ìwọ tó o bá dára ẹ lójú, tó mọ̀ pé ò dúró gírí, kò sí wàhálà, jáde síta. Ẹ má jẹ́ kẹ́nìkan ṣẹ̀rù bà wá. Gbogbo ayé ló ti gbọ́ ohun tá à ń fẹ́ tẹ́lẹ̀. Ṣùgbọ́n àwọn ń rò wípé kán máa fi wá negotiate. Fẹ́lẹ́ẹ̀kejì kò dẹ̀ lè ṣeé ṣe. Yorùbá ni wá. A ò bá Fúlàní ṣe mọ́. Nàìjíríà tẹ́lẹ̀, iṣẹ́ ọwọ́ èèyàn ni, kì í ṣiṣẹ́ ọwọ́ Ọlọ́run. Kì í ṣiṣẹ́ ọwọ́ Ọlọ́run. Orílẹ̀-èdè tiwa lọ́lọ́run dá wa sí. Fúnra Ọlọ́run ló fìdí wa kalẹ̀ sí orílẹ̀-èdè Yorùbá. Tó dẹ̀ fi gbogbo ohun àlùmọ́ọ́nì wa tá máa jẹ, tá máa tọkàn wọn fi máa balẹ̀, tá à ní gbégbé ayé ìnira, ó fi kẹ́ wa síbẹ̀. Ó fi àwọn Biafra sí orílẹ̀-èdè tiwọn. Wọ́n ń gbédè ara wọn, wọ́n dẹ̀ bára wọn ṣe, wọ́n ń ṣe gbogbo. Wọ́n fi wọ́n síbi tó tẹ́ wọn lọ́rùn, tó jẹ́ ìkíní fún wọn, oore tó yẹ wọ́n, Ọlọ́run ṣe fún wọn níbẹ̀. Wọ́n jókòó sáyé wọn. Àwọn Haúsá náà kẹ̀dẹ̀rẹ̀, a gbọ́ Fúlàní tẹ́lẹ̀, ìgbẹ̀yìn ayé ni wọ́n dé. Ó fi wọ́n sí ààyè tiwọn náà níbi tó yẹ wọ́n. Kó tó wá di túláàsì túláńgá ní ìsìn tán wá níbì kan oko aṣálẹ̀, ibì kan ilẹ̀ ọlọ́ràá. Kí ni tiwa pẹ̀lú ẹ̀? Ṣàwàlà Ọlọ́run tá a pín bẹ́ẹ̀. Ibi aṣálẹ̀ tẹ́dẹ̀ wá yìí náà, àwọn nǹkan tó tọ́ sí yín, Ọlọ́run ń ṣe fún yín bẹ̀. Pẹ̀lú ìrọ̀rùn tí ó lè ojú kòkòrò, òun ló ń ṣe wọ́n. Ìmọ̀tara ẹni nìkan. Ẹ̀yin òyìnbó tẹ́ ẹ wá kó wa jọ, tẹ́ ẹ dà wá pọ̀ nítorí business ti yín, tẹ́ ẹ wá ṣègbéyàwó òjijì fún wa, tẹ́ ẹ lọ́ wa lù mọ́ra wọn, tí inú àjọsùnpọ̀ wá faná orí, tí gbogbo ẹ̀ wá ń di wàhálà nígbẹ̀yìn ayé yìí. Tẹ́ ẹ wá wú orúkọ tẹ́ pé Nàìjíríà, tẹ́ fún wa lórúkọ tí ò tẹ́ wa lọ́rùn. Nàìjíríà, ṣé orúkọ nìyẹn? Ọlọ́run má jà jíríyà. Ọlọ́run má jà jíríyà dẹ̀ láàjíríyà mọ́. Amalgamation ti expire, kó ní kálukú máa lọ́lẹ̀ ẹ̀nìrọ̀ ẹlẹ́yìn ìgbà. Nídìí èyí, ọ̀rọ̀ mi ò pọ̀ púpọ̀. Ohun tèmi fẹ́ sọ fún yín ni pé gbogbo wa, ẹ jẹ́ kí gbogbo wa ká lọ tún kàtẹ́, ká lọ tẹ́rù ara wa pa. Bó ṣe jẹ́ nìyẹn. Ẹ jẹ́ ká lọ tún kàtẹ́, ká tẹ́rù ara wa pa. Rally yẹn kókó ni. Ẹ má jẹ́ ká sá sẹ́yìn o, kí gbogbo wa dìde. Ká ṣe rally, ká jáde lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n.
ká ṣe é. Mo mọ̀ pé lágbára Ọlọ́run nígbà tá a bá máa fi padà wọlé, ohun tá à ń fẹ́ á tó wa lọ́wọ́. Àdúrà wa gbà, ojú ò ní tì wá. Mi ò ní wá yín tì, ẹ̀yin náà ò ní wá mi tì o. Èmi náà lolólùfẹ́ yín o, tí mò ń fẹ́ yín fúnre, tẹ́yin náà ń fẹ́ mi fáyọ̀. Tí ire, ayọ̀, ìdùnnú, ìgbéga àti àṣeyọrí kò ní tán nínú ilé yín, kò ní tán nínú ilé mi láyé àti láéláé. Àmín o. Ire.